lógúnjọ́ oṣù kọkànlá ọdún 1969 ẹ gbọ́ dáadáa o, ogúnjọ́ oṣù kọkànlá ọdún 1969 èèyàn the 20th of November 1969 ẹni ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ló máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ẹ̀rọ̀pílẹ̀nì tí èèyàn 87 passengers wà nínú rẹ̀ dédé já lulẹ̀ tó sì fẹ̀mí gbogbo àwọn tó wà níbẹ̀ ṣòfò dànù. Lọ́jọ́ tá à ń wí yìí, níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn, tàbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni. Bí ẹ bá wo ọdún tá à ń wí yìí, ogun abẹ́lé àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí èyí tó ṣẹlẹ̀ láàrin orílẹ̀‐èdè yìí àtàwọn ọmọ Ìgbò tí wọ́n ń jà fún ìdásílẹ̀ orílẹ̀‐èdè Biafra, àwọn ìyẹn ogun Biafra, ó sì ń gbóná janjan lọ́wọ́ tó sì jẹ́ pé àsìkò tí ogun náà ti ń lọ sópin wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìjàmbá yìí ṣẹlẹ̀. Kí ìṣẹ̀lẹ̀ ilé yìí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tó ń lọ abala yìí fún iṣẹ́ ìwádìí dáadáa. Orúkọ ẹ̀rọ̀pílẹ̀nì tó já lulẹ̀ yìí ni wọ́n ń pè ní Vickers VC-10, bẹ́ẹ̀ ló jẹ́ pé iléeṣẹ́ Nigeria Airways ló ń lò ó. Ìlú London lórílẹ̀‐èdè United Kingdom ni ẹ̀rọ̀pílẹ̀nì náà ti fẹ́ gbéra lógúnjọ́ oṣù kọkànlá ọdún 1969 tó sì jẹ́ pé ìlú Èkó ní pápákọ̀ òfurufú tó wà lágbègbè Ìkẹjà ló fẹ́ balẹ̀ sí. Lọ́jọ́ tá à ń wí yìí, èrò 76 ló wọ ẹ̀rọ̀pílẹ̀nì yìí láti ìlú London. Bẹ́ẹ̀ làwọn tó ń tukọ̀ ẹ̀rọ̀pílẹ̀nì náà jẹ́ 11 tí gbogbo wọn sì jẹ́ 97 lápapọ̀ 87. Ṣá o, gbàrà tí ẹ̀rọ̀pílẹ̀nì tí nọ́mbà ẹ̀ jẹ́ 5NABD ti gbéra nílùú London ló ti kọ́kọ́ balẹ̀ sí ìlú Rome lórílẹ̀‐èdè Italy láti sinmi díẹ̀, ìyẹn láti jẹ́ kí ẹ́ńjìnì ẹ̀ tutù káwọn èrò tó wà nínú ẹ̀ náà sì ráyè ṣe fàájì díẹ̀. Lẹ́yìn tí ẹ̀rọ̀pílẹ̀nì yìí sinmi dáadáa tán ní Rome ló gbéra kúrò níbẹ̀ tó sì jẹ́ pé gbàrà tó balẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà, ìlú Kano nílẹ̀ Haúsá lọ́hùn ló kọ́kọ́ balẹ̀ sí láti tún sinmi díẹ̀. Ọlọ́run ló kúkú mọ ohun tẹ́nikẹ́ni kò mọ ohun tí yóò sì ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú péréte tàbí wákàtí díẹ̀ sí àsìkò tí a wà. Ọlọ́run nìkan ṣoṣo ló mọ̀. Níṣe ni inú àwọn èrò tó wà nínú ẹ̀rọ̀pílẹ̀nì náà ti ń dùn pé àwọn ti gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà, kódà tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ti balẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n sì gbàgbọ́ pé ìrìn Kano sí Èkó táwọn yóò ti bọ́ sílẹ̀ pátápátá kò tó nǹkan mọ́, láì mọ̀ pé bí ìrìn náà bó ṣe kéré tó ibẹ̀ ni wọn yóò ti ṣàgbákò. Ká má gba àsìkò, lẹ́yìn tí ẹ̀rọ̀pílẹ̀nì yìí tó ti sinmi dáadáa ní Kano tó gbéra kúrò níbẹ̀ ló ti mílíọ̀nù Èkó. Gbàrà tó dé ìpínlẹ̀ Èkó tó kù ìṣẹ́jú bíi 5 tí ó fi balẹ̀ sí pápákọ̀ òfurufú Ìkẹjà, ó ní wàhálà máa ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé bí ẹ̀rọ̀pílẹ̀nì yóò bá balẹ̀ sí pápákọ̀ òfurufú yóò ti kọ́kọ́ máa lọ sílẹ̀ díẹ̀díẹ̀, ìyẹn bó bá ti ń súnmọ́ pápákọ̀ òfurufú, ṣùgbọ́n ẹni tó ń tukọ̀ rẹ̀ tí wọ́n ń pè ní pilot ó gbọ́dọ̀ kíyèsí àwọn tó bá wà láyìíká ẹ̀, ìyẹn bó bá ṣe ń lọ sílẹ̀. Àkíyèsí ìgan ni pilot tó wà ẹ̀rọ̀pílẹ̀nì yìí kò ṣe, tí kò sì mọ̀ pé àwọn igi ńláńlá kan ti súnmọ́ ẹ̀rọ̀pílẹ̀nì tó ń tukọ̀ lásìkò tó ń lọ sílẹ̀ díẹ̀díẹ̀. Ṣé ẹ mọ̀ pé lásìkò tá à ń sọ yìí, ọ̀pọ̀ ibi tó ti dìgboro lónìí nílùú Èkó ló jẹ́ inú igbó kìjikìji tó sì jẹ́ pé igbó ló pọ̀ jù lágbègbè Ìkẹjà nígbà náà. Bí ẹ̀rọ̀pílẹ̀nì ṣe ní kò ń lọ sílẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní máa kọlu àwọn igi ńláńlá tó wà nínú igbó tó sì gba iná lójijì. Gbogbo àwọn tó súnmọ́ agbègbè tí ṣẹlẹ̀ ni wọ́n kọ́kọ́ ń sá lọ nígbà tí ariwo ẹ̀rọ̀pílẹ̀nì náà dún bí ìgbà tí wọ́n ju bọ́ǹbù, tó sì jẹ́ pé gbogbo àwọn tó wà nínú rẹ̀ ni wọ́n kú pátápátá tí kò sẹ́ni tó rí kóyọ tàbí tó tiẹ̀ farapa lásán. Ariwo ẹkún àti ìbànújẹ́ ló jáde lórí igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé. Báwọn ìjọba ilẹ̀ òkèèrè ṣe ń fọ̀rọ̀ bánikẹ́dùn ránṣẹ́ sí Nàìjíríà, láwọn ìjọba ilẹ̀ adúláwọ̀ náà ń fọ̀rọ̀ bánikẹ́dùn ránṣẹ́. Lásìkò tá à ń sọ yìí, ọ̀gágun Yakubu Gowon ní olórí orílẹ̀-èdè yìí, bẹ́ẹ̀ lọkùnrin náà fọ̀rọ̀ síta láti kẹ́dùn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn Ìgbò tí wọ́n ń bájà ogun Biafra lọ́wọ́ kò tiẹ̀ ṣe bíi pé àwọn gbọ́n kankan nítorí ogun tí wọ́n ń jà ló bá wọn, àti pé wọ́n ti sọ pé àwọn kò sí lára Nàìjíríà mọ́, àwọn tó bá sì ń ṣẹlẹ̀ sí Nàìjíríà kò ká wọn mọ́. Ṣé ẹ mọ̀ pé bí irú ìjàmbá yìí bá ṣẹlẹ̀, àwọn èèyàn yóò fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ tàbí ohun tó fà á, pàápàá nígbà tí ìròyìn tún wá jáde pé àwọn nǹkan ìjà olóró kan tó wà nínú ẹ̀rọ̀pílẹ̀nì náà ló déédéé gba iná jẹ, táwọn kan tó ń sọ pé ìjà àwọn ẹ̀ṣọ́ ààbò àtàwọn ẹlẹ́wọ̀n kan ló fa ìjàmbá náà, ṣùgbọ́n tí ìwádìí padà fìdí ẹ̀ múlẹ̀ pé kò tún ṣe èyí tó jẹ́ òótọ́ nínú gbogbo àwọn àwáwí tàbí àhesọ náà. Ohun tí ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ ni pé àwọn igi ńlá tí ẹ̀rọ̀pílẹ̀nì náà kọlù nínú igbó lásìkò tó ń lọ sílẹ̀ díẹ̀díẹ̀ ló fa wàhálà, tí wọ́n sì ní nǹkan míì tí wọ́n tún ṣàkíyèsí ni pé ó ti rẹ pilot tó wọ ẹ̀rọ̀pílẹ̀nì náà, nítorí bí kò bá rẹ̀ kò yẹ kó ṣe irú àṣìṣe tó ṣe, tó sì yẹ kó ti rí àwọn igi ńlá tó kọlù. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹjẹ́ á máa dá dúró lọ́sẹ̀ yìí tá sì tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé ìlà máa pàdé lábala yìí lọ́sọ̀ọ̀sẹ̀.